ó fi di wípé ń gbòòsù pásítọ̀ gan ó tún júwe babaláwo fún wa bá a ṣe ń délé àáfà là ń dé ọ̀dọ̀ pásítọ̀ là ń dé ọ̀dọ̀ wòlíì là ń dọ́dọ̀ babaláwo síbẹ̀síbẹ̀ kò gbádùn. wọn yóò ti jẹun pé kí n bá wọn sẹ́ndì owó inú yẹn wá bí mi mo wá pe ìyàwó mi yẹn pé hello níbo ló wà. ìyàwó mi ṣáàdé ibẹ̀ níjọ́ yẹn ó di gbọ́n mi sí omi òtó láàrin wọn pé wọ́n fagídí fún òun ní ọmọ yẹn pé kúkú gbà ọmọ tó fẹ́ parẹ́ ẹ sí òun lélẹ́yìí o. ó di wípé láti gbà yẹn ìyàwó mi sá bọ̀ sí ìdùbúlẹ̀ àìsàn. inú máa jìjọ̀rún lọ ẹ̀yin èèyàn ẹ wá wo ọ̀gbẹ́ni tó ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat wípé ẹ̀gbọ́n ìyá àwọn tó kù fóun níyà aṣọ òun ló wà nídìí ọ̀rọ̀ ìyàwó òun ní í ṣe ìyàwó òun tí ìyàwó òun fi wà lórí ìdùbúlẹ̀ àìsàn òun ní kò síbi táwọn ò tí ì gbédè o àwọn lọ sọ́dọ̀ babaláwo lọ sọ́dọ̀ àfà kódà wọ́n tún dọ́dọ̀ wòlíì gandánwò wọ́n ní gbogbo wọn pátápátá pé ẹ̀gbọ́n ìyá òun gangan ni gbogbo wọn ń tọ́ka sí pé ń ṣe ìyàwó òun o bó o lọ̀rọ̀ ṣe jẹ́ bó o ló ṣe ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn àní ẹ súnmọ́ bísẹ̀ ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ ó látijọ́ tóun ti sọ wípé kíyàwó òun kó mú ọmọ òun kó mú lọ sọ́dọ̀ ìyá òun kó lọ ṣọlúdé ń bẹ̀ pé láti ìgbà náà tó di pé ìyàwó òun fẹ́ lọ mú ọmọ padà tí ìyá yẹn ò fẹ́ rìlíìsì ọmọ tó fagídí tó fi mọ́ ọmọ kú ń bẹ̀ ó látọjọ́ yẹn ló ti rí ṣòro he àtọjọ́ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní dààmú káàkiri ayé látàrí pé ó fẹ́ lọ gbọmọ lọ́wọ́ ìyá ó lọ fagídí gbọmọ ẹ̀yin èèyàn ẹ gbọ́ nǹkan lónìí ẹ súnmọ́ bí kẹ́ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kíni eléyìí tí mo mú wá fún yín lónìí ó kẹnu ó fẹnu kódà ó tún lọ́ọ̀rìn tẹ́ bá ń gbọ́ pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó fọ́nrán gangan náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri láì dé ìnà pẹnu ẹja sáré kán sínú agbami ètò ọ̀hún kẹ́ wá gbọ́ kùnkùndùn ọ̀rọ̀ eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ má yí kúrò ń bẹ́ẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. ẹ kálẹ́ sà. yes sir orúkọ yín àti ibi tẹ́ ti wá lórí ètò yìí. orúkọ mi ni Àkànfẹ́ Yínká. Mr. Àkànfẹ́ Yínká láti Amúlòkó. ẹ súnmọ́ kí ní yẹn dákun ní ó fi jáde dáadáa tó bá mú yín tẹ́ fi wá bí wọ́n ti sẹ̀yìn nìyẹn. láti Amúlòkó ni mo ti wá bí. good I think I love that oyin ti jáde dáadáa kí ni wọ́n ṣe fún yín sà. lórí ọ̀rọ̀ ìyàwó mi ni mo mú wá àti ẹ̀gbọ́n mẹ́rin. sẹ́gbọ̀n mọ́mí yín ni. ẹ̀gbọ́n mẹ́rin. ìyàwó yín ni kọ́. ìyàwó mi ni. ẹ mẹ́jọ tiwọn náà wà bí lórí ọ̀rọ̀ tó wà láàrin wọn. lórí ọ̀rọ̀ tó wà láàrin wọn. thank you ni mo mú wá. kí ló ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ pé táìmù tí àwọn ọmọ skul tí wọ́n fa kíìtì mo ní ọmọ kan tí ó wà lọ́dọ̀ mi ìyá ọmọ yẹn ti ṣe aláìsí àmọ́ ọmọ yẹn ó máa ń sọ pé òun fẹ́ lọ kí ìyá òun ó wá dijọ́ Sunday kan. ẹ̀yin lẹ ní ọmọ yín ni. ọmọ mi ni. bọ ìyàwó tó bí fún yín ti ṣaláìsí. ó ti ṣaláìsí. ok. bí ọ̀dọ̀ mi ló wà. ok. ìyàwó tí mo wá fẹ́ nígbà tó ṣaláìsí yẹn òun ló ń bá mi tọ́jú ọmọ yẹn ó wá ṣẹlẹ̀ pé ó wá díjọ́ Sunday yẹn àwọn ọmọ skul wọn ti vacate ọmọ yẹn wá sọ pé òun fẹ́ lọ kí ìyá mọ́mí òun mo ṣáà mú ọmọ yẹn àti ìyàwó mi àjọ dé ọ̀dọ̀ mẹ́rin torí àwọn náà mọ ibi tí ìyá ọmọ yẹn ń gbé ẹ ṣe sá ó ṣáàdì pé mo mú ọmọ yẹn wá bá ẹ̀gbọ́n mẹ́rin yìí mo mú ọmọ yẹn wá bá ẹ̀gbọ́n mẹ́rin yìí àwọn ni wọ́n mọ ibi tí ìyá ọmọ yẹn wà torí wọn kì í stay sí ojú kan aṣáàdọ̀dọ̀ wọn èmi àti ìyàwó mi yìí aṣáà káàkiri ń gbà yẹn àárí ìyá yẹn àwa padà sí ọ̀dọ̀ wọn ní ọjà àgbò tọrọ ọjà àgbò ni mẹ́mi yìí ń gbé mo wá bí ọmọ yẹn léèrè pé ṣé kí n máa mú ẹ lọlé padà ni àbí wàá dúró lọ́dọ̀ wọn torí
àwọn ẹ̀gbọ́n ọmọ yẹn wọ́n máa ń wá ṣeré ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n mẹ́mi yìí. Ọmọ yẹn ṣáà dá mi lóhùn pé ó máa dúró. So to cut the story short, ọjọ́ kìíní ọjọ́ kejì wọ́n ṣáà padà gẹ́ẹ̀tì ìyá ọmọ yẹn. Ó wá lọ ọ̀dọ̀ wọn láti lọ máa ṣeré. Bí kí mẹ́mi máa pè mí pé hello, àwọn ọmọ yìí wọn ẹ̀ tí ì jẹun o, ìyẹn ọmọ mi yẹn o. Ìyẹn màmá. O kàn máa pè mí, ọmọ yìí ò tí ì jẹun o, kí n bá wọn sẹ́ndì owó ìjọ 5,000, ìjọ 4, ìjọ 3. Mo ti wá ń wò pé ọ̀rọ̀ owó yẹn ó ti ń di lemọ́lemọ́ tí ó yí wọn dẹ̀ kí n pè mí lórí ẹ̀ tẹ́lẹ̀. Ó ti ń di wípé láàrin bíi ọjọ́ bíi 4 lọ́sẹ̀. Mo ṣáà rí i pé ó ti tó táìmù tí àwọn ọmọ yẹn fẹ́ wọlé láàrin bíi ọ̀sẹ̀ kan. Orí ọ̀kadà mo wà níjọ́ yẹn tí wọ́n tún ti pè mí padà pé ọmọ yìí ò tí ì jẹun pé kí n bá wọn sẹ́ndì owó. Inú yẹn wá bí mi. Mo wá pe ìyàwó mi yẹn pé hello, níbo lo wà? Alaba, lọ bá ń bá mẹ́mi ní ọjà àgbò lọ bá mú ọmọ yẹn pé wọ́n ti fẹ́ wọlé. Ìyàwó mi ṣáà dé ibẹ̀ níjọ́ yẹn. Ó di gbọ́n mi sí omi òtó láàrin wọn. Èmi ṣáà dé ilé ńjọ́ yẹn. Kí ló ṣẹlẹ̀ lórí ọ̀kadà náà ti ń pè mí ńjọ́ yẹn pé wọn fẹ́ jẹ́ kí òun mú ọmọ, pé wọ́n fagídí fún òun ní ọmọ yẹn pé kúkú gbà ọmọ tó fẹ́ parẹ́ ẹ sí òun lélẹ́yìí òkú bí ọmọ fún ọmọ àwọn. Mo wá wò pé irú statement wo ni wọ́n sọ sí ìyá yìí. Wọ́n sọ sí ìyá yìí. Mo wá wò pé irú statement wo ni irú statement yìí. Mo wá pe mẹ́ẹ̀mí ńjọ́ yẹn. Wọ́n lò káre ọpọlọ rí ò ní dàrú pé bọ́dọ̀ ṣe jẹ́ bó ṣe jẹ́ lélẹ́yìí. Èmi náà wá gbéra fúnra mi ńjọ́ yẹn. Ní ọjọ́ kejì mo wá débẹ̀. Kí n ṣàkọ́ ti ọ̀rọ̀ yẹn short. Ó di wípé látìgbà yẹn ìyàwó mi sá bọ̀ sí ìdùbúlẹ̀ àìsàn tó jẹ́ pé kò sí ti owó tí a ná. Bá a ṣe ń délé àáfà là ń dé ọ̀dọ̀ pásítọ̀, là ń dé ọ̀dọ̀ wòlíì, là ń dọ́dọ̀ babaláwo. Síbẹ̀síbẹ̀ kò gbádùn. Tí n bá fi picture hàn yín bẹ́ẹ̀ ṣe ń wo yìí ẹ̀ ní sọ wípé bóyá òun ni. Mo wá gbéra mo lọ bá mẹ́ẹ̀mí gbogbo ibi tá à ń lọ nígbà yẹn ọ̀dọ̀ wọn náà ń dárúkọ pé ta ni wọ́n fi agídí fún ní ọmọ. Mo ṣáà dọ̀dọ̀ wọn gbà wọn ni mẹ́ẹ̀mí tí mò ń gbọ́ ní ipa yín lélẹ́yìí ẹjọ́ torí Ọlọ́run. Yín tọ́mọ yìí bá ṣe fún yín ẹ bá mi dáríjì. Kí ló mú yín máa lọ káàkiri? Nígbà tó wà ní ìdùbúlẹ̀ àìsàn látìgbà tó ti lọ mú ọmọ yẹn. Ó wá lọ bá mẹ́ẹ̀mí pé ẹjọ́ torí Ọlọ́run. Yín tọ́mọ yìí ó bá ṣe lórí ọmọ ó ní mò ń gbọ́ wípé ó di wípé agídí lẹ fi fún ìyàwó mi ní ọmọ yẹn pé ẹ kúkú gbà òkú bímọ kankan fún. Bí ẹjọ́ àtìgbà yẹn wá rí àti ná òjijì owó tí ò yọ pásítọ̀ wòlíì àáfà tó fi di wípé ń gbòòsù pásítọ̀ gan ó tún júwe babaláwo fún wa nígbà tí ò rí ọ̀kan kan ṣe sí tó ti sú wípé wò tó bá ti débí báyìí ó yá wà rí tù sílẹ̀ irọ́ ni o àárín nǹkan kan o ló gbé wa débi yìí lálẹ́ yìí. Ókè wípé nítorí ọmọ tí wọ́n kọ́kọ́ bí fún yín tẹ́ni tó bí ti kú tí ẹ fi sọ́dọ̀ màmá tíyàwó yín wá lọ gbà kò tẹ́ màmá lọ́rùn bí ìyàwó yín ti gbà wọ́n fagídí rìlíìsì ẹ̀ òun lọ jẹ́ kíyàwó yín kàdánwò látara màmá. Màmá ni prime suspect àdánwò tí ìyàwó yín kàn látara wọn. Ìdí nìyẹn àbí? Bẹ́ẹ̀ni sà. Màmá ṣé tí wọ́n sọ yẹn yé yín? Wọ́n sá ti fẹ̀sùn yẹn kàn yín gan kó tó di pé wọ́n gbé yín débì kẹ́ tó. Bẹ́ẹ̀ni. Ẹ bá ń súnmọ́ kínní ẹ̀ wá. Wọ́n ti bá wa sọ ní. Èmi ni Dásọ́lá Rásídì láti ọjà àgbó. Aláàjì ilé yín ò ní dàrú. Gbogbo bá a ṣe máa ń gbé tó yín máa tẹ́ wa lọ́rùn jọ́ tọ́lọ̀ bá wa pé èèyàn ó mọ̀ yín èèyàn máa débí. Kò fagídí mú ọmọ kúrò lọ́dọ̀ mi. Ìyàwó rẹ̀ tó kọ́kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ òun àti ẹ̀dí pààtì ó wá ń gbọ́dọ̀ ìyá rẹ̀
àtọ̀dọ̀ ìyá rẹ̀ ó lọ fọ́kọ mi ibẹ̀ ni ọmọbìnrin yẹn kú sí. ọmọ tí ó wá ń tọ́ lọ́wọ́ ń gbà náà tí òun àti ọkọ rẹ̀ fi jà ọmọ yẹn ló wá wà lọ́dọ̀ ìyá àyà wọ́n wá ń tọ́jú ọmọ yẹn títí mí pé ilé wọn wà jìnnà sọ́nà ọ̀dọ̀ ti tèmi ọmọ yẹn wá ọmọ wa gbò wá di àárín kan náà wá pè mí pé ṣé bí ọmọ yìí ó ní bàbá ẹ̀yin nìkan tẹ́ wà ń wo ọmọ yìí ẹgbẹ́ kan jẹ́ kí bàbá rẹ̀ náà kò tọ́jú ọmọ yìí mo bá lọ pọ̀ ọmọ mi ìwọ náà wà rán ọmọ yìí ní skul ọ̀dọ̀ yàyà rẹ̀ ó ti try fún wa wà rán ọmọ yìí ní skul ìwọ náà mọ tọ́jú ẹ̀ ó dẹ̀ lọ òun àti ìyàwó rẹ̀ Àlàbáyé náà wọ́n jọ lọ wọ́n dẹ̀ lọ ọmọ yẹn lọ́dọ̀ yàyà pàtó dẹ̀ lọ ọmọ yẹn à ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́ títí tí ọmọ yẹn fi wà lọ́dọ̀ wọn nígbà wá adijọ́ kan mo wà nílé ọ̀dọ̀ mi náà bá dé àtọmọ yẹn àti ìyàwó rẹ̀ Àlàbáyé náà wọ́n bá dé náà bá ní ọmọ ìlú ọkàn òun fa ìyá àwọn fẹ́ rí abáwá wọn lọ sí ilé ibi tí wọ́n ń gbé àrí ẹnìyàn bá fọmọ yẹn ẹlẹ́lẹ́dẹ̀ kan nígbà wá yá ọmọ bá sọ pé girama òun fẹ́ faramọ́ yín díẹ̀ káwọn tó wọlé pé ìlú wọn ò tó lọ sí ọ̀dọ̀ dádì òun ó sá wà lọ́dọ̀ mi níjọ́ tèmi tún wá lọ sí mọ́níyà tí mo lọ ṣènáwó ń bẹ̀ mo tún wá dirú ọmọ yẹn dání pé ọmọ mi àti ìyàwó rẹ̀ náà ó wà kò sá wà bá a ṣe wá ń wọlé níbi ìnáwó yẹn bẹ́ẹ̀ ni mo rí ìyàwó ọmọ mi ló bá dé bá ní ọkọ òun sọ pé kóun mú ọmọ wa mo ní ó tiẹ̀ ti dirú ẹ̀ lẹ́gà ìtúká gan àrètí yín lọ́ba sì ní ó ní ọ̀lẹ lọ́mọ yẹn o wípé kò fẹ́ lọ sí lẹ́sìn ló yẹ kó mọ sá ló jẹ́ òun ò dúró ní ọ̀dọ̀ girama pé bàbá rẹ̀ sọ pé tóun bá rẹ́ni tóun gan ni òun ayé òun ò bá ti rí òun ò bá ti mọ̀ ṣe union tóun ń ṣe ìyàwó ọmọ mi sọ báyìí èèyàn Àlàbá bá ní ọlọ́ọ̀ni jáyé ẹnìkan kó rí rádaràdà mo ní ọlọ́ǹkọ ọ̀nà tiẹ̀ ní ọ̀nà ọbẹ̀ ní kò ní sí láburú lórí ẹnìkankan a bá sọ báwọn ayọ̀ ọyá gbé ẹrù rẹ kó máa bá mọ́mì rẹ lọ a bá dẹ̀ lọ níjọ́ náà ló bá ní ẹ kò fẹ́ràn òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá pẹ́ fẹ́ràn òun ni sọ̀rọ̀ tóun wá sọ ń jẹnu òun lọ torí pé fẹ́ràn òun ò fi yín bí Ìyàbọ̀ mo bá ní tọ́lọ́mbà fún ọ ṣe o. òun ò fi yín bí Ìyàbọ̀ gbọ́rọ̀ yẹn rí láyé wípé ẹ̀yin ó kú náà bá wá bímọ obìnrin làwọn ó bí òun ò fi yín bí Ìyàbọ̀. ìbí mi bí Ìyàbọ̀ mo bá ní tọ́lọ́mbà fún ọ ṣe o. ó lè mọ ìyá àwọn èèyàn lọ́jọ́ ìtura ẹ̀ ní kú. bẹ́ẹ̀ ni sàmí o mo bá ní tọ́lọ́mbà fún ọ ṣe ọba fi kú òní ọ̀dọ̀ wa dáàdi wa gan tó jọkọ̀ mi bá ní ọba lóun tó lọ́rọ̀ kan tóun fẹ́ sọ o ṣùgbọ́n òun fi pamọ́ dáàdi wa ní síwà àtìyàkọ̀ rẹ̀ mọ̀ ṣe ẹjọ́ ni mọ́ ọ lọ ọba ọ̀sà lọ wọ́n bá fi mọ́ ọmọ lọ láti ìgbà náà ọmọ mi bá pè mí lórí fóònù pé mọ́mì ìwọ̀n ẹgbọ́n kí ló pọ̀ ẹ̀yin àtìyàwó yín pọ̀ nǹkan mo bá ṣàlàyé bí mo ṣe ṣe ló bá ní ẹ má jẹ́ kó gbé òun gùn yín o òun lè wá lára aago mọ́kànlá ìgan wá sílé ọ̀dọ̀ yín láti wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn bá ní ilẹ̀ ti sú o ayé ti fẹ́ lé ọlọ́ọ̀sọ̀ yín o àtúmọ̀ ríra o lálàáfíà nígbà tó tó bíi oṣù kan inú oṣù kẹsàn-án oṣù kẹjọ ní ọ̀rọ̀ yẹn lọmọ mi bá dé bá ní mọ òun gbogbo ibi táwọn mọ̀ ń dé wọ́n nítorí pé ìyàwó òun ọwọ́ amọ̀mọ́ lọ́dọ̀ yín ni ló jẹ́ kí ó rẹ̀ àyà mi já mo ní rírẹ̀ bó mo ní jọ́tà àtijọ́ sọ̀rọ̀ èmi ò ríro mọ́ àdúrà náà mo fi ràn yín lọ́wọ́ náà àdúrà mọ̀mọ́ ìmọ̀ tó bá wá jẹ́ pé èmi bá ní nǹkan kan o Kùránì rè báíbù rè kọ́dà lé mi lórí gbogbo tí bá ń ṣe nípa ní orí tí ń ṣe ẹ̀ mọ́rò sọ́dọ̀ mi ó lọ sọ pé bóun bá sùn gan ẹ̀yin lòun lálàárí gbogbo ibi táwọn dé ẹ̀yin ni ń dá akọ mo ní dáa kúkú jàjà kínní mo lémi náà mo ní ká ẹ mọ́ ọmọ sọ́dọ̀ kì í ṣe pa àjàjà pé bóyá ọ̀rọ̀ kan mo ló ṣe á wá dà bẹ́ẹ̀ mo lọ́lọ́run ó fún lálàáfíà níbi ogun bá ti wá yóò tó lógun lọ o bí mo sáà ṣe sọ ní ìgbà náà nù sẹ́ẹ̀tì tí mo sì ń lò kò dáa sẹ́ẹ̀tì yín ò dáa ń rí pé wọn mo tó lọ yá sẹ́ẹ̀tì ńjọ́ kan mo bá pè bóò lára ìyàwó mi o ó ní ara rẹ̀ ti balẹ̀ o mo fi sẹ́ẹ̀tì ẹni gan wà ládùúgbò ọ̀dọ̀ wa mo fi pè ó ló ti balẹ̀ lọ́lọ́ọ̀bà fún lálàáfíà ní tí màá sáré ni pé bí pásítọ̀ ṣe pè mí lórí fóònù ni pé wọ́n ní kí n wá l'Àgídìgbò o mo bá wá níjọ́ Monday náà bá bi wá léèrè ọ̀rọ̀ àsọ̀rọ̀ bí ọmọ mi ṣe dànù pé orí afẹ́fẹ́ wọn ò ti bá wa yanjú ẹ̀ mo ní inú mi orí mi yóò kó mi yọ ìmọ̀wọ́ mẹ́sẹ̀ nínú tí ń ṣe ìyàwó rẹ̀ Ọlọ́run nìkan ló mọ ibi tí nǹkan bá ti wá Ọlọ́run ó sì bá wa ṣẹ́gun aláàjì náà rè mọ́ bá wa yanjú rẹ̀ ìwé ìfẹ́ kí ìdílé ó ń dìlé kó dàrú mọ́ bá wa yanjú ọ̀rọ̀. yà mo tiẹ̀ ní concern kan mà mo ní ọ̀rọ̀ kan ń yọ mí lẹ́nu pa ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. Yes sir.
ẹ̀yin ìlàbúrò ìyá ọkùnrin. èmi lẹ̀gbọ́n. ẹ̀yin lẹ̀gbọ́n. àwa méjì mọ́mì mi bí ìyá tiwọn ó ti síwọ́ ọṣẹ́ tipẹ́ èmi ni mo tọ́ wọn láti kékeré. èyí tí mo fẹ́ béèrè náà ni pé ìyá wọn ń kọ́. ìyá wọn ti síwọ́ ọṣẹ́ tipẹ́. ẹ̀yin méjì péré sì ni. ni mọ́mì mi bí. ẹ̀yin náà ló ń rí bí ìyá. bẹ́ẹ̀ ni. ọdún mélòó ni ó wà tí ìyá rẹ̀ fi jáde láyé. ó ti tó bí ọdún 6. ọmọ ọdún 6. bẹ́ẹ̀ ni. torí mo rí pé bó ṣe ń pè yín mọ́ ìmí ló ń pè yín. bẹ́ẹ̀ ni mi àti mọ́mì mi náà la tẹ́kì àwọn ó tún lẹ́gbọ̀n náà èmi àtẹ̀gbọ́n rẹ̀ lájọ wá níjọ́ tí a wá sọ́dọ̀ pásítọ̀. màmá ṣé ọ̀rọ̀ yóò tí ì bí yín nú báyìí pé wọ́n pè yín lóko tẹ́ ẹ̀ jẹ́. kò bí mi inú gbàtọ́ lọ́ọ́ rí mi. sáà ẹ má dárúkọ àǹtí mi o ọ̀rọ̀ tó wà pé mi lẹ́yìn àti ẹ̀ lájọ wá. kò kán o ẹ má fi kọ́ bọ́dì kò kán torí ẹni tẹ́ ń sọ ẹ́ sìn àti ríra ń sìn kó ìtàn bíi 15 years. wow. ọlá wípé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lẹ fi lọ́ọ́ mú níbi tó wà bí mo ṣe ń gbé Ìbàdàn gbé tó bóyá bíi 40 years plus kò mọ ibi tí mò ń gbé tí mò ń sùn ẹ má fi kọ́ bọ́dì rárá kò kán kí pọ́ìntì yẹn kó dúró ń bẹ̀. gba ọ̀làjì ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mí pé àwọn méjì ti ya àwọn kólẹ̀ fún mi náà nù àwọn yẹn wá dà pé látijọ́ mọ́mí àwọn ti ń kọ́ àwọn kí àwọn ò bá ṣẹ́ẹ̀bi lẹ́ni ọ̀nà àdúrà ni làwọn rí wọn mọ̀ mọ́mí mi gangan tún wá sọ pé ìyá yín náà ló pẹ̀lú àwọn táwọn fi tọ́jú yín kò ní wà bẹ́ẹ̀ lọ́wọ́ kò sí nǹkan kan tí yóò ṣèyàwó rẹ̀ ìbí ò gbọ́dọ̀ bàjẹ́ àwọn ọmọ tẹ̀mí náà bí kí wọ́n wá gbọ́ gbogbo orú báyìí wọ́n sá ní àwọn máa gbé mi dé orí afẹ́fẹ́ nígbà tí mi ì dẹ̀ ṣe bí mo ní kò sí wàhálà. màmá sá. àárín ọkùnrin yìí àtẹ̀gbọ́n rẹ̀ Ògún kò mọ ibi táàbúrò rẹ̀ wà láti 15 years. àárín wọn gùn. kí ló dé tí ọmọ ibi táàbúrò rẹ̀ ń gùn náà. ìdí tí mo fi sọ pé àárín wọn gùn ni pé wọ́n máa ń pera wọn ṣùgbọ́n ẹ̀gbọ́n wa máa ń bínú gẹ́gẹ́ bí ìṣesí bí àwọn ò ṣe mọ̀ pé àgbà ni máa ń gbà tí máa ń wáyé èèyàn ó máa sọ wípé bọ́ ẹ̀yìn àbúrò òun kì í wá sí ọ̀dọ̀ girama kì í béèrè wa táwọn bá pe nọ́mbà rẹ̀ kò ní í gbé. girama sì wà. girama wà ìyá tó bí mi wà. ìyá tó bí yín wà tó bí ìyá tiẹ̀ náà wà. ìyá tó bí yín náà ló bí ìyá rẹ̀. bẹ́ẹ̀ni wọ́n sì wà láyé. wọ́n wà láyé. wọ́n ti dàgbà. wọ́n ti dàgbà. ẹ̀gbọ́n máa ń bínú sí yẹn. ẹ̀gbọ́n máa ń bínú sí yẹn tí wọ́n ó tún jọ pera wọn tó bá ní nǹkan ṣe èmi náà ló máa rí ó lóhùn pàbúrò òun mí ìpèsè tóun wá ń ṣe iṣẹ́ rí ò fààyè lẹ̀ láti mọ. yín àbúrò. yín àbúrò. iṣẹ́ kíni. iṣẹ́ union. union ṣe é fi mí sí union. ó ní iṣẹ́ rẹ̀ kì í ráyè wáyàn. iṣẹ́ kíni ẹ̀ ṣe. márùn àmọ́ ń gbọ́ sọ. ok iṣẹ́ kíni ẹ̀gbọ́n ṣe. òun ń tajà ní Abẹ́òkúta. ok wọn ò gbé Ìbàdàn. wọn ò gbé Ìbàdàn Ẹ̀gbá náà ló ti lọ́kọ níbi tí mọ́mí mi wà tí wọ́n kọ́lé sí ní Abẹ́òkúta. ok. àwọn mi ní ṣùgbọ́n mo fẹ́rẹ̀ ṣùgbọ́n mọ́. kí ló yóò béèrè ẹ̀gbọ́n yín ẹ̀yin méjì péré náà ni àbí. bẹ́ẹ̀ni. ẹ̀yin méjì péré náà ni ẹ má sọ̀rọ̀ ayín nù. obìnrin sì lẹ̀gbọ́n yín. obìnrin ni. kò sí bóbìnrin ṣe fẹ́ ṣe tí ọkùnrin yóò fà á mọ́ra ẹ́. ṣe rí àǹtí mi ó ṣeé ṣe kán máa gbọ́ mi báyìí o mi lè máa béèrè wọn kódà ọ̀rọ̀ tí torí àǹtí mi ìyá kan náà bàbá kan náà ló jọ bí wa ntí ẹ̀gbọ́n àti àbúrò bá tún sọ ó lè má kan ẹ̀gbọ́n ìyá tàbí ọ̀rọ̀ family pé mi ń béèrè wọn yẹn. ok ẹjọ wà dáadáa pé àjọ wà dáadáa. ok sọ ẹ̀yin lẹsọ ìbáṣe wa ogun ó ṣe dáadáa. ok ibẹ̀ yín ò ṣe é tú. ṣé ẹ wá fi ọ̀rọ̀ yẹn lọ àǹtí yín pé ìyá yìí ní í ṣe kò sí ẹni tí ó ń gbọ́ nípa rẹ̀ tó fi mọ́ àwọn ọmọ wọn tó fi mọ́ àǹtí mi tó fi mọ́ girama tí wọ́n ń sọ̀rọ̀ pa kínní yìí kò sẹ́ni tí ó gbọ́. gbogbo wọn náà mọ̀ pé. lágbára Ọlọ́run gbogbo wọn náà mọ̀. mọ̀mọ́. mo dẹ̀ sọ gbogbo iye tí mo ná gbà yẹn gbogbo akitiyan tí mo ṣe. ẹ gbọ́ kí ni ṣé ẹ ṣe nǹkan kan lóòótọ́. ọba tó dá mi wálé ayé. wọ́n ṣe nǹkan wọ́n ṣe mẹ́wàá o wọ́n ṣe mẹ́wàá agídí náà fi fún ọmọ yẹn gbogbo ohun tó ń bí wọn lòdì wípé ọmọ yìí kò bímọ fún mi lọ. lẹ́yìn òbá bímọ tó bá láàfin. bẹ́ẹ̀ dẹ̀ ṣe wo yìí ó bí kó má bímọ fún mi ó bí àlàáfíà
sáà ó bí àlà ẹlòmíì wà ó lè bímọ fún yàn kó jẹ́ pé àgbààná wàhálà ayérayé ló bí fún yàn. mo ti ṣe ẹ̀wọ̀n kan rí tó jẹ́ pé mi àtìyàwó mi lájọ ṣe abolongo mo wà ń gbà yẹn ẹnu géètì ló máa wà báyìí tó jẹ́ pé a máa dáná fún mi ni. lẹ́nu géètì ẹ̀wọ̀n. lẹ́nu géètì ẹ̀wọ̀n ó sú àwọn wọ́dà yẹn gbà yẹn wọ́n ní kó wọnú ilé pé wọ́n fún ní ọ́fíìsì kan pé irú obìnrin wọ́ wù ní wọ́. ká tó wá sọrú nǹkan bá yẹn obìnrin téèyàn bí tó bímọ fún yàn gan-an ṣó lè ṣerú nǹkan bá ó pọ̀ ó mo kàn fẹ́ kọ́ọ̀tì ẹ̀ torí ìjọba àsìkò ní o ó pọ̀ àìmọye tó ti gbàálẹ̀ tó jẹ́ pé ó dúró kì í fẹ́ jẹ́ kí n níṣòro bẹ́ẹ̀ ṣe ń wo yìí tí n bá ti ní problem lónìí ó máa ń dúró tán fún ni sáà tí n bá fi picture ẹ̀wọ̀n yẹn fún bẹ́ẹ̀ ṣe ń wo yìí ẹ máa sọ pé nǹkan gbogbo ibi tí mo náwó dé gbogbo nǹkan kan gbogbo ẹran gbogbo anything gbogbo bí mo ṣe bá gbé ẹ bọ lórí ọ̀rọ̀ rẹ̀ ó wà lórí fóònù mi bí gbogbo ẹ̀ mo dẹ̀ ń sọ ẹ bá ń bi wọ́n léèrè pé ẹ̀mélòó náà ti wá kí mi lérí lórí ọ̀rọ̀ ẹni wọ́n mọ nọ́mbà ẹ̀ wọ́n àpèrí o ẹ̀ mọ nọ́mbà ẹ̀. Alhaji nípa ìsọ̀bọ̀ ti dé láàrin èmi àti pọ́ọ̀tì tọ̀mọ́lẹ́sìn nígbà tí ó sọ pé mi ìmọ̀ wà káwọn nílé mi ìmọ̀ ilé ọ̀dọ̀ wọn gbà tó ní. ẹ má sọ bá yẹn o ẹ má sọ bá yẹn o ẹ má sọ bá yẹn o. mi ìmọ̀ ọmọ yín gangan Kẹ́hìndé ọmọ yín gangan Kẹ́hìndé tí ó dé Ìbàdàn rí ó má dọ̀ mí o. ilé tí mọ́mí ẹ̀yin lẹ́júwe ẹ̀ fún o ẹ̀yin lẹ́júwe ọ̀dọ̀ mi fún tó fi di ọ̀dọ̀ mi. ilé tí mọ́mí Àlàbà ń gbé ibẹ̀ ni jọ ń gbé àtọkọ àtìyàwó mi ì dẹ́ lọ ọbẹ̀ tẹ́lẹ̀ orí fóònù tí jọ ń pè yín bó o lára ṣeṣe ni mo ṣe ń pè yín lórí rẹ̀. ṣùgbọ́n Alhaji nǹkan tí mo fẹ́ sọ ní kókó ibẹ̀ ni pé Ọlọ́run tó dá gbogbo wa tá a wà níbí ó rí inú mi ọ̀rọ̀ kan mi bí àjàgà tí èsè tèmi Ọlọ́run ó ṣe bá ń yọ ní ọ̀run. ẹ̀yin lẹ́ máa bá ń yọ ń bẹ̀ wẹ́ ẹ bá ń yọ ni ẹ̀yin ní kẹ́ ẹ bá ń yọ. Alhaji ti nǹkan tí èèyàn bá lè ṣe ẹ̀yin ní kẹ́ ẹ bá ń yọ ẹ bá ń yọ ń bẹ̀ ni ẹ bá ń yọ. tó bá jẹ́ wípé mo bá mọ nǹkan kan nínú tí n bá wá dààmú fún ẹ fi pè lẹ̀ ara mi ni mo wá dààmú fún ẹ fi pè lẹ̀ o ẹ fi pè lẹ̀ mo tán ni mo gbé fún ó ti lọ ọ̀run ní ìṣòro. ẹ fọ̀rọ̀ múlẹ̀ mo ti sọ pé tẹ́bí bá fẹ́ bàjẹ́ lórí ọ̀rọ̀ ìyàwó mi wípé ká wá mú mi sọ́dọ̀ lé lórí tó yẹ pé mo mọ̀ ń pa rẹ̀. etí ìyá mi kò ṣe lórí mi táyì kò ṣe ìyàwó mi ń ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo ìgbà tí mo wà lẹ́wọ̀n yẹn gbọ́ o ẹ pè mí o ẹ wá o ẹ gbọ́. wọn náà tó sọ ní ìsìn pé ẹ pè wá ẹ pẹ nìkan. ká ní o ta ẹ mọ̀ ẹ sọ pé ẹ mọ̀ ẹ sọ pé ẹ mọ̀ lórí èwo ẹ jọ torí Ọlọ́run o ẹ sábà túlẹ̀ bí tẹ bá dè mọ́ ẹ bá túlẹ̀ ẹ bá torí n tẹ̀sán ni wípé mi náwó fún yín ẹ bímọ ni sẹ́yìn ò bímọ ti yín ni. Ọlọ́run tó dá. owó kí mo wá ní ṣé mo náwó orí atẹ́gùn fún yín ni owó orí mọ́rú owó orí ọ̀kadà ibi mo ti ń ṣiṣẹ́ tí mo dẹ̀ ní fámìlì tèmi ẹ̀yin náà bímọ náà kò dẹ̀ sí táwọn ọmọ yín béèrè lọ́wọ́ mi tí mi ṣe fún wọn. Alhaji gbà mí kan yá jàgà tí èsè tèmi kú. Alhaji kan ní ọgbà yín o ẹ̀yin ẹ bá túyàwó mi lẹ o bó ṣe rí nìyẹn o Alhaji ló ní ẹ bá ń dè mọ́lẹ̀ ni. Alhaji wọn bá wa gbọ́. Alhaji kan ló ní ẹ dè mọ́lẹ̀ o. àwọn tí ó mọ ọmọ tí wọ́n fi yẹ̀mí wọ́n bá pè mí ní kọ́dà lé mi lórí o mi ò mọ nǹkan kan pa rẹ o. Excellency bó ṣe rí nìyẹn sá o. ok kí ló ń ṣe ìyàwó ẹ gan. ẹ ṣe sá gbogbo ibi tá à ń lọ wọn ní Ọ̀fà ni Ọ̀fà náà pè mi ò wá ríru Ọ̀fà bá ń rí láyé tó fi di pé wọn gbòdì jẹ ẹran wọn gbẹlẹdẹ. báwo ló ṣe máa ń ṣe. ṣe rí bó ṣe máa ń ṣe rí apá báyìí kò lè gbé apá méjèèjì ẹsẹ̀ méjèèjì tó bá fẹ́ rìn báyìí irú bí ibi tí mo jókòó sí tó bá fẹ́ rìn láti bí sí ẹnu ọ̀nà ó máa tó bí 3 hours ó tó rìn láti bí síbẹ̀ yẹn mo fẹ́ lọ sọ pé pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run àti ìwọ̀nba chẹ́ńjì tó wà lọ́wọ́ mi ló fi débì lálẹ́ torí kò lè gbé ẹsẹ̀ rárá mo ti pọ̀n rí tó jẹ́ pé orí òkè tí mo gbé lọ sáìdì mọ́níyà ó ju Cocoa House lọ bí mo ṣe pọ̀n débẹ̀
náà ni mo ṣe pọn padà tí wòlíì yẹn sọ pé kẹ́ni ìṣòro eléyìí ó kéré nu tó ń ṣe. Mo pọn padà bí mo ṣe pọn sókè náà mo pọn padà. Gbogbo fọ́tò ẹ̀ wà níbí èyí tó gbẹran tó gbẹlẹ́dẹ̀ tó gba gbogbo ẹ̀ tí mo bá gbẹ́ bọ gbogbo gbẹ́rẹ́ náà ti sín sí lára kò sí nǹkan kan. Nígbà wọ́n sọ pé ẹni tí yóò fún tó fún ní tó fi agídí fún lọ́mọ òní ayá lọ bẹ o mo tún dọ́dọ̀ wọn mo lọ bẹ̀ wọ́n gbogbo yọ́ọ́dí òyà rẹ̀ wà níbí. ọkù ó ṣe rí nìyẹn sá. ṣé ti lọ sí hospital rárá. hospital tó gbẹ̀jẹ̀ sá ibẹ̀ mo ti mọ iye tó ń ta pálí ẹ̀jẹ̀ mi ń gbẹ̀jẹ̀ rí. Ibẹ̀ mo ti mọ iye tó ń ta pálí ẹ̀jẹ̀ kọ́ lọ ń yọ mí kúrò ní ìṣòro tí mo wà yìí. Gbogbo ẹ̀ mo dẹ̀ ń sọ fún wọn gbogbo ẹ̀ ni wọ́n mọ̀. Wọ́n ti rí mi ní ibi tí mo ti ṣiṣẹ́ tí mo ti ń gun márúwá ní UI nígbà yẹn tí mo rí wọn nù ọlá bó o ní o ìyáálé wọn ló ti rí mi ìyàwó wọn tó kí ó ẹsẹ̀ lẹ́sẹ̀ kíní wábì ní ìjẹta àtàntì mi olórí dọ́gí yẹn tí tó rí tiẹ̀ ò pé ń tiẹ̀ bó o ní o ọlá bó o lára ìyàwó rẹ o ó ní ẹmọ ibẹ̀ náà mo sì wá o àìkú òǹbẹ o ara rè yá o tí wọ́n bá pè mí lọ́la lórí ẹ̀ ló kù ọ̀rọ̀ tí mò ń sọ ti lé bí ọ̀sẹ̀ bíi mẹ́rin báyìí tán rí mi níbi mo jókòó sí tí mo ti ń pérò ní UI tí mo ti ń gun márúwá. Mama. Ẹ má sọ pé ẹ máa wọ ẹ̀mẹsẹ̀ o ẹ máa wọ ẹ máa gbogbo ara. Lọ́jọ́ tí fàǹfà dé láàrin ẹ̀yin àti obìnrin nípa ọmọ ẹ̀ ìta gbangba. Ìta gbangba ní inú agboolé ni inú agboolé àwọn ẹ̀pọ̀n sọ̀kànnà àwọn àyàláyà tó jẹ́ kójú àyàláyà ti wá gan lọ́nà wà ń bẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ o ọkọ yín gan sọ o ọkọ yín gan sọ. Inú yàrá kọ́ o ìta ni sà. Ok níbo ló ti ṣẹlẹ̀ mọ́. Inú ilé ni ọmọ ti tẹ̀lé lẹ́yìn bọ̀ síta nígbà tó wá dé ta padà ló wá fẹ́ máa sọ̀rọ̀ ni bàbá wa nìkan ni ó sì wà níta àti ẹni tó jẹ́ bí ìyáálé mi tá a jọ ń gbénú ilé tá a jọ ń sùn tá a jọ ń jí wọ́n wá dà pé ńgbà ọmọ ti ń tẹ̀lé ọ lọ kò ní ìdí kó o tún padà sọ̀rọ̀ sí ìyàkọ rẹ mọ́ ọ̀yá mọ́ ọ lọ ọ̀dọ̀ yín bá kò sí pé ará àdúgbò kan kálukú ti bọ́nà àti jẹ àti mú rẹ̀ lọ kò sẹ́ni kankan ní ibẹ̀ lẹ́yìn ìyáálé mi àti bàbá wa tí wọ́n wà níta. Àdúgbò bo ni. Ọjà Àgbò Alhaji gan lẹ́rìn ibẹ̀ ó lágbára gan. Àdúgbò tó sì dáa ni. Ó dáa dáadáa àwọn alágbára èèyàn tó wà ń bẹ dáadáa. It's all right. Anita ló ti ṣẹlẹ̀. Inú ilé kọ́ ìta gbangba ni. Níbo ni ó ti sọ pé òun ò fi yín bí Ìyàbọ̀. Inú ilé ni. Inú ilé ló ti sọ bẹ́ẹ̀. Kì í ṣèta. Èwo lẹ wá jọ fà níta. Ìgbà tó fẹ́ mọ̀ ọ́ lọ tó tún wá ní òun lọ́rọ̀ kan tóun fẹ́ sọ fún mi o ni bàbá wa wá dá lẹ́kùn pé ṣé ìwà àti ìyàkọ rẹ̀ wà jọ sọ̀rọ̀ láàrin ara yín ni ọ̀yà ọmọ ti tẹ̀lé ọ lẹ́yìn kúrò lẹ́ẹ̀dẹ̀ mọ́ ọ lọ sí ọ̀dọ̀ yín padà kò sí pé bọ́yọ̀ ọ̀rọ̀ ọjà náà lẹ́jọ́ sọ kì í ṣe pé bọ́yọ̀ ẹ fìdí mọ́ra yín tàbí bákan sí jẹ́ nìyẹn. Ẹ yẹ fóònù yín wò ó fẹ́ máa ring tó ó fẹ́ máa disturb transmission yes a lè sọ pé etí ń ṣe ọmọ yìí pé ó lọ́wọ́ èèyàn nú a dẹ̀ lè sọ pé ó lọ́wọ́ èèyàn nú. A lè sọ pé etí ń ṣe iṣẹ́ ayé ni a lè sọ pé mẹ́díkà kọ́ nìkan tó ń ṣe a lè sọ pé ni tó bá jẹ́ pé èèyàn gan ní í ṣe a lè sọ pé ẹ̀yin ni
ààrẹ lè sọ pé ẹ̀yin kọ́. Ọlọ́run nìkan. ní tó pamọ́ ojú Ọlọ́run ló tó. ètò yìí sì Alabaromi Kókórò Alátẹ ni ṣùgbọ́n ọlá àbí. ṣe bẹ́ẹ̀ ni sà. ìgbà wo níyàwó rẹ ti wà nírúpò yìí. ó ti lé ní 6 months báyìí. oṣù 6. bẹ́ẹ̀ ni sà. àwọn ẹbí ìyàwó rẹ ńkọ́. wọ́n dá sí oṣù wọn. bẹ́ẹ̀ ni sà ó rè ibi ó ti ń gbẹ́bọ rè wọ́n ti ń sin gbẹ́rì odidi ẹran. ó nìyẹn ó pọ̀ ń bẹ́ o ọlọ́sítù wà ń bẹ́ ẹlẹ́lẹ́dẹ̀. It's all right. ìgbà tí mo lọ ilé tí mo lọ bá wọn sọ̀rọ̀ tí mo bẹ̀ wọ́n ní ọmọ síyà gbogbo ẹ̀ wá lórí fóònù mi. ẹ má wòrí ọ̀la ní Thursday ọ̀la ní ọdún sì wà ń ta o ọ̀la yẹn ń lọlé lálẹ́ àbí. a lè má lọlé o mi ò tiẹ̀ lè lọ ilé. ẹ jẹ́ ìrìnà kílẹ̀ sọ́mà. òun gan máa sọ̀rọ̀ sá o ó máa sọ̀rọ̀ o torí èmi ń tèmi mo máa ń gé ọ̀rọ̀ kéékèèké ní o. má wulẹ̀ jọ sọ̀rọ̀ má bọ̀dọ̀ ẹ̀yin lè lọ lálẹ́ bẹ́ẹ̀ ni kò sí lọ mọ́ lálẹ́ ó dọ̀la kí n tún. ẹ máa lọ ẹnìkan kan máa lọ ní lálẹ́ nù Yes sir. ẹ jẹ́ àpàdé láàárọ̀ ọ̀la ẹ dìde. Yes sir. ebi kára ìyàwó rẹ̀ yá ni. kó yá ni tá a bá débi lálẹ́. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin ìyẹn wa bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ ìpínlẹ̀ tún skin gbà kan jìkún mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàwó ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́sì máa pín káàkiri lágbára Ọlọ́run ọba Èdùmàrè ẹ ní bọ́ sọ́wọ́ ayé o bẹ́ẹ̀ sílẹ̀ ní jìnsọ́fìn ayé ẹ bá ń ṣàmì àdúrà kẹ́sì bá ń gbé tọ́ àdúrà mi àárín jù báyìí lọ lórí ilé tí a mú àfọyín lónìí bó bá tún ṣe ń lọ gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà atún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.